yẹ kẹ́ ẹ mọ̀ pé prophet ni mí báyìí. orúkọ ọlọ́ọ̀bá mo fi síde ètò fún tèmi. ọba tó pa tẹ́nì kò lè pọ̀, ọba tó jí tẹ́nì kò lè jí. lórúkọ àwọn tá a jọ wà tí mo bá nínú ilé agbára fún tèmi. lórúkọ gbogbo àwọn ọ̀gá lọ́gàá tó lé iléeṣẹ́ yìí. Adeseye Taiwo Isaac bàbá àgbàlagbà orí yóò mà ní burú bàbá gbogbo bíkíbi tẹ̀ ẹ̀rọ kórè sí orí ó jáde ń bẹ̀ o. My father. lórúkọ ọ̀gá mi dáadáa àǹtí mi dáadáa ọpẹ́ mi pa Adélẹ́yẹ. àjọ wà nínú agbára inú ilé agbára yín. Adédoyin Sọlá Peters. ẹ ní pé mo sọ pé everywhere is still bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn. abájọ mo ti wo kàlẹ́ndà on the 26 láwa yìí. kàrá ti tú epo. ẹ bá ṣáà ti Adédoyin Sọlá Peters ó lẹ̀ papọ̀ ó ga níwọ̀n ẹsẹ̀ bàtà 6. lómi ńlá ó dúdú irun orí ẹ̀ wá pupa. ti mà pèjúwe tí mo dúwe ohun bó ṣe rí mi. ẹ bá ṣáà ti rí lọ́ndì tà á ti ẹ bí ẹni pé owó tiyín náà dà. àtòwọn àpamẹ́pọ̀ Adélẹ́yẹ wọn jọ ṣe kí ni wọ́n jọ ń gbé wọn jọ ń kọ̀wọ́ nípò náà ni. látàpá abẹ yẹn tó jẹ́ kẹ́ ẹ máa láǹfààní àti máa wò mí lé kétékété. yóò jẹ́ kó ní pírọ́blẹ̀mù rárá tó jẹ́ kẹ́jọ máa wò wá pọ̀. Ọláyẹmí Olúwaṣẹ́gun bá pèdèpèdè nìyẹn ọmọ afúnni má wo bẹ̀. afúnni má screenshot. kìkìdá ìyanu ìwọ ló kó kìrìbìtì ìyá tó fẹ̀yìn tì máa. ọdún lè bá fún yín lówó yóò wo bẹ̀. Ẹ bá mi wà lójó yẹn. Dẹ́bi olùsí àjọ wà nílé agbára náà ni. Grace Ayílàrán àjọ wà nílé agbára ni. Tèmi dire bá dà àjọ wà nílé agbára náà ni. Dàbí ẹ̀ ń pa àwọn ọlọ́pàá ojú ọ̀nà tìwé mọ́tì ẹ̀ ṣe múra ẹ̀ gan yàtọ̀. látàpá abẹ yẹn kí n máa kí ẹ̀yin tí wá ń lé lágbára Ọlọ́run ọba àyín lámọ̀ ọba wà ní dára lámọ̀dá ní dáràn o ẹ ṣeun gbọ́ ẹ ṣeun wa ní gbogbo ògbà o orúkọ tèmi ò tí ì yípadà èmi lórí ẹlẹ́ṣẹ̀ tó ra àánú gbà ọ̀rọ̀ mi ẹ̀ṣẹ̀ ní ṣe mi ẹ̀ṣẹ̀ ní jẹ mi ẹ̀ṣẹ̀ ní wọ́sọ mi ẹ̀ṣẹ̀ ní sí mi ẹ̀ṣẹ̀ ní ìbánigbépọ̀ mi ẹ̀ṣẹ̀ ní ìbánilòpọ̀ mi ẹ̀ṣẹ̀ ní láti run orí mi títí dé ìkànnà ẹsẹ̀ kìkì ẹ̀ṣẹ̀ I am the blessed sinner èmi lórí ẹlẹ́ṣẹ̀ tó ra àánú gbà nurse maker wà ń bí o ẹ má gbàgbé. Afrojuju lẹ fẹ́ gbọ́ o ẹ ṣé o. ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ìkànnì pep radio online yìí àwa náà mọ̀ pé kò yí sí ìgbàlagbára Ọlọ́run ọba yóò yí sí fún gbogbo wa ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó ti wọlé náà nìyẹn orí ètò gbogbo wa náà ni hope for the youth ìrètí fún àwa ọ̀dọ́ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday láti aago 2 títí aago 3 ọ̀sán. kọrin Afrojuju tó máa dàbí ẹni tó ní kò sí bá ṣe máa. ó ní nǹkan là ń jó ṣé o bí kò ṣe polúwa tó wà lẹ́yìn mi àti gbogbo wa ilé wa lè dá ṣe. lágbára Ọlọ́run ọba owó tẹ́ fi ra dátà náà wọ́n yún náà ní kẹsàlẹ̀ àpò. Afrojuju
kìí sọ̀rọ̀ ẹni tó bá kó kọ́ìnsì sápò. ẹ̀jẹ̀ dá àbáwọn tó bá lá wọn ẹ̀mọ̀ kọ́ńtà kan wà tó yẹ pé wọ́n lá wọn wọ́n ti máa ń sẹ̀tì bá ṣe máa ń kówó sínú àpò. kí náà pè ní kírẹ́dì. 1000 yóò kọ́ wà wájú 500 followed by 100 naira. mo ní kí náà pè ní fáńgà. olùdásílẹ̀ tó bá wá ń bi wọ́n tó bá ní pé dáàdi ẹjọ́ ṣé mo rí 200 mẹ́yẹn. not peters olùdásílẹ̀ áàpù. wọ́n ti mọ̀ bá ṣe máa ń sílẹ̀tì owó yẹn wá tọwọ́ bọ̀ yẹn bu àpò. àti sọ́dọ̀ kò sí bọ́wọ́ yẹn ò ṣe ní kàṣàlẹ̀ àpò láàrin yẹn. ayé òde. wọ́n máa fọwọ́ yẹn sílẹ̀ tó máa gbọ́ inú 1000 mẹ́rin ni mo kà yá 500 yá. mo ń bọ̀ ẹ má bínú o mo ò bóyá mo lówó lápò ní o torí ìnìrò pé mo mówó jáde nílé. ọ̀ṣọ́ ni yọ̀ṣà àwọn alẹ̀ wa ń gbé mọ́ra àwọn èèyàn Ṣẹ́gun Ọláyẹmí àwọn afúnimáwo bẹ̀ ókè. kò sí bọ́ ṣe máa lùlù tàbí kọrin ẹ bá ń gbọ́ kó máa fúlòun gbogbo ọjọ́ Monday Ṣẹ́gun ni. ẹni tó ní kò sí bọ́ ṣe máa lùlù tàbí kọrin àfojúdi. afúnimáwo bẹ̀ ṣe give away kò yá ní kà á yóò mọ́ lójú ni yányányán. pétérù ti dé o kò sí wàhálà o ṣínà peter tó lọ gbogbo ìwọ tó ń bá Pétérù jókòó tó hùwà Pétérù Ọlọ́run rí ọ. ìfẹ́sì sí àwọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pa abala mẹ́ta ló wà lórí ètò yìí. abala àkọ́kọ́ labala tá a máa ń pè ní ohun ojúrí. abala ohun ojúrí láti máa ń láǹfààní láti máa gbé àwọn láti máa ń láǹfààní láti máa sọ àwọn ìtàn àwọn ọ̀dọ́ tó ṣe dáadáa nú ayé. àwọn ọ̀dọ́ tó yẹ pé látara ìlàkàkà wọn náà fi mú kì láyé. abala yìí náà láti máa ń gbára wa lọ́rọ̀ ìyànjú láti máa ń bára wa sọ̀rọ̀. wípé báyìí làwọn ọ̀dọ́ lè ṣe tá a fi lè jàre ìṣẹ́ lórílẹ̀‐èdè wa. èyí tó yẹ pé mi náà ń wù ní wá. èmi á máa sọ pé kí wọn náà jẹ orísun fẹ́ nìkan kìí ṣe gbogbo ìgbà náà ni kò máa wẹ́wẹ́ mú wá ẹ fún wa ìwọ gangan jẹ́ orísun fẹ́ nìkan ọ̀nà wo ló wá lè gbà jẹ́ orísun fún àwọn èèyàn tí wọn náà mọ̀ mo ní pé kó máa bá wa share fídíò yìí kó máa bá wa share live program wa tó lọ ní PepFM kẹ́sì wa mọ̀ wò ó ẹ mọ̀ pé mo sọ bí ìgbọ̀n bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn mo ní pé àfún ẹni tó bá ń wo program wa jù ní ìkànnì Pep Radio yìí á fún ní ẹ̀bùn tó ṣe kíni tó jọ ẹ̀bùn tí ó oh my god ẹ má jẹ́ fẹnu pọ́n jù á láǹfààní láti gbẹ́ni yẹn wá sí live wá sórí program for the year tàbí kankan náà àwọn program wa tó bá ń lọ lórí afẹ́fẹ́. I say right now. We are ready to play music, we are ready. so fún ìwọ tó bá ń láǹfààní àti máa wo Pep Radio ó sanwó nù o. right now. We are ready to play music, we are ready o. gbogbo tó bá ń ṣe lé ní ọ̀rọ̀ ìtàn ni tó bá dọ̀la ìwọ tó wá dọ̀rọ̀ ọ̀tàn ìwọ gangan kí ni ìpín tiẹ̀ kí ni tí wọ́n gan fẹ́ pinnu àwọn nǹkan tó wà nílẹ̀ yìí. You want to dance? látàpá abẹ yẹn kí n tó wá máa mú abala kejì wá lórí ètò yìí àwọn ni abala tá à ń pè ní ẹ̀bùn. You want to dance. I want to play. Abba. Let us dance to Shina music, let us dance to Afro Juju, let us dance so. My sisters and brothers, all music lovers. Afro Juju is the latest music in town. Dance, 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 and forget your sorrow. Dance, 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 and forget your sorrow. Jẹ́ ká jó, jẹ́ ká jó, jẹ́ ká jó, jẹ́ ká jó. Ijó sáà Shina ó yá. Ibi tá tí mo dùn yẹn wá kò lè Yé wọn rárá. àní ò lè yé wọn kẹ́. ṣe dance dance. àtàbàbìlẹ̀ kí n máa sọ pé abala ẹ̀bùn Abba. òun labala kejì lórí ètò yìí. And forget your sorrow. abala láti máa láǹfààní àti máa gbé àwọn ọ̀dọ́ wá. Jẹ́ ká jó, jẹ́ ká jó. bóyá àwọn ọ̀dọ́ tó yẹ pé o ti wà nípò tó ṣe kí wọ́n náà ti wò pé àá wéré o. o rò pé o ti làmìlaka lágbàáyé àbò ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ bóyá olórin ní ẹni adẹ́rìn pòṣónú ní ẹni amúnidára ní ẹni o ti yẹ àwọn tailor ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn fashion designer wẹ́dà ní ẹni o kódà kan kó jẹ́ organizer tó dẹ̀ mọ́ṣẹ́ rẹ̀ dáadáa tá a rí pé ọ̀dọ́ ní ẹni tí wọ́n náà mú iṣẹ́ ọwọ́ rẹ̀ tó fi mú orílẹ̀-èdè wa tẹ̀síwájú àwọn oníjújú. á láǹfààní àti gbé wa sórí ètò yìí láti wá ṣe kíni láti wá bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ aláwúrẹ́ ìbílẹ̀ àwọn. àwọn ọgbọ́n kan àbí èjì tí wọ́n náà lò tó fi débi tó délé ní á láǹfààní àti gbé wa sórí ètò yìí ṣíyàn láfọ́jú ìjọ wọ́n náà láǹfààní láti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ iná. ẹrẹ ṣíyàn ìjọ ṣíyàn ẹrẹ ṣíyàn afrojuju afrojuju
àfojútó àfojútó èmi lè jó ìwọ lè jó èmi lè jó ìwọ lè jó ìjó ṣínà ẹ̀rọ ṣínà ìjó ṣínà ẹ̀rọ ṣínà 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 ọmọdé wọn ń lo ìjó ṣínà. ọmọdé wọn ń lo ìjó ṣínà. látàpá bẹ̀yẹn abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun labala tá a ti máa ń bí àwọn àlejò wa. ìjó ṣínà. ṣé o láyà. àwọn gáìsì wọn ń jó ìjó ṣínà. ọmọdé wọn ń jó ìjó ṣínà. gẹ́gẹ́ bí mo ti sọ lọ́sẹ̀ tó kọjá torí pé kí ni àlejò mi náà ń bọ̀ lọ́nà bá a ṣe ń bára wa sọ lọ́sẹ̀ tó kọjá kí la fi ń gbára wa lọ́rọ̀ ìyànjú lọ́sẹ̀ tó kọjá wọn là ń pè ní social media ipa wo ni social media yìí ń kó lórí ayé àwọn ọ̀dọ́ lórí òde òní jẹ́ àwọn wo ló ti làmìlaka látàrí social media yìí kí ni ewu tó rọ̀ mọ́ social media yìí kí ni àǹfààní tó wà ń bẹ̀ kí ni àwọn ewu tó dẹ̀ rọ̀ mọ́ lọ́sẹ̀ tó kọjá la ti mú àwọn nǹkan mèremère tí social media ti ṣe nínú ayé àwọn ọ̀dọ́ kẹ́tù wá ṣe àwọn ọ̀dọ́ nìkan káàkiri àgbáláyé. If you love Shina music, raise your hand. If you love Shina music, let us laugh. If you love Shina music, ọ̀kọ́ ká tó wá máa mọ́rọ̀ lọ to show. If you love Shina, látàpá bẹ̀ yẹn. just dance. Eggy sweetie baby, baby. Eggy your record level, obìnrin. Eggy sweetie baby, baby. Eggy your record level. látàpá bẹ̀ yẹn mo kọ́ lọ́jọ́ òbí àná Akórèdé Christiana Ẹyẹ ló dá mi lọ́rùn, jọ̀wọ́, ó kó wa lẹ́nu jọpọ̀ lánàá jọ̀wọ́. agbára ọlọ́run ọba ìgbọ́dún ọdún kan o mo jọ tún fi yẹ kí àǹtí mi dáadáa Afárá onígbà pẹ̀mí pọ̀ Adélẹ́yẹ jẹ́ ṣìkìṣìkì. fún ti wedding anniversary tiwọn náà tó lọ ní lọ́wọ́lọ́wọ́ ṣé last week kọ́ ni lágbára ọlọ́run ọba Shina Peters. sabuga ọ̀pọ̀n sabuga ni o ẹ lòrà yín gbó túẹ́túẹ́ Ẹ bá mi jíjọ Shina Peters. kí n dẹ̀ tún kí ẹ̀gbọ́n mi dáadáa àna mi dáadáa bá a mímọ́ lolúwa kí la jí fẹ́ jẹ́ gbàgbé àwọn onígbọ̀wọ́ wa onígbọ̀wọ́ lólètò ìgbòlètò ló lónígbọ̀wọ́ Jọ̀wọ́, àwọn igi lẹ́yìn ọgbà tójúbọlé nì. jọ̀wọ́. Akọ́ládé Ògúnrẹ̀mí ọmọ Ajíbọ́sìn Bájì mi yọwọ́. Òkèbè ni wọ́n bá mójú kó. Jọ̀wọ́. àti Olúwatósìn Ògúnrẹ̀mí Kébé oníkébé àyà Ajíbọ́sìn ló ń wá o. fún ti anniversary wedding tiwọn náà èyí tó tẹnubodò tán ṣe ní last week yìí ìyẹn lọ́sẹ̀ tó kọjá lágbára Ọlọ́run ọba sabuga ọ̀pọ̀n sabuga lọ́dọ̀ tìyín náà o. Tèmi ni tiẹ̀ kọ́ ò má jàjà. ọ̀rẹ́ ń wò mí pé kí ni ìtumọ̀ sabuga lọ́mọ wá dictionary Ọmọge. ẹ̀yin náà lòrà yín gbó túẹ́túẹ́. Tèmi ni tiẹ̀ kọ́ ò má jàjà. Ọlọ́mọge tó dúró sẹpẹsẹpẹ yìí. Tèmi ni látàpá abẹ̀yẹ gbé ìṣípàwọ̀ gangan ní social media ń kó láyé àwọn ọ̀dọ́. ìsàlẹ̀ wa. láyà àjẹjọ ni mo mú àwọn ọ̀nà àwọn tó ti ṣe rere tó ti ṣe dáadáa nínú àwọn tó yẹ pé wọ́n lo social media yìí. ara bẹ̀ ni mo ti ka Méyọ̀kún Oyin mama oyadun oyin. kan lára àwọn ọ̀kan gbòógì lára àwọn tó wà ní DMW Ṣìkìṣìkì alóhùn mímu. èyí tí Davido ṣe alákòóso wọn. Oyin mama mo sọ láyà àjẹjọ wípé oyin oye o. Oyin mama orí Twitter ni Davido ti tweet Méyọ̀kún nígbà tó rí bó ṣe ń ta jìtá nígbà náà ta ló rántí àwọn orin yẹn orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ òkè orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ fún ìwọ tó bá máa ń fọ́lọ́ àwọn olórin dáadáa
àtàrà social media gangan Davido ti rí i pé ọbọ̀bọ̀ yìí ní talent. ẹ mọ̀ ìjà pọ̀rọ̀ fúnra tó wáyé pé ó ti mọ̀ tẹ́lẹ̀ rí. kò ní di pé yóò ṣe mọ́ tweet ẹ̀ pé àbọ̀ you got the talent. mo wọ́n sọ pé mi ò gbé ìbò dáadáa ẹ má bínú. Adédoyin Peters ń bolo wà látàpá abíjẹ́ eré ọ̀nbẹ́ àyín. mo rọ́mọge tó rẹwà tó dúró sẹpẹ́sẹpẹ́ figure eight sẹpẹ́sẹpẹ́ figure eight òròǹbó àyà ẹ̀ ó dùn jọ sọ̀lọ́. ni ó ti mọ̀ pé bọ̀dá mi fẹ́ràn sinimá gbọ́ bá ti ń gbé lẹ̀. àwọn ọmọge tó ṣe tó dúró sẹpẹ́sẹpẹ́ bọ̀dá kí ló dé. Betty Amosa jọ̀wọ́ show me your bar. ìwọ ọlọ́run bá máa ṣàánú wa o. látẹ́pá abẹ yẹn mo ti sọ nípa Sinoleski àti Lefrosh.
tó wà lórí social media kí ni gangan ìwọ gangan lò fún. ó yé mi ó yé ẹ o ó dẹ̀ yé ó yé mi. ǹjẹ́ ọ̀nà tó tọ́ lèmi àti ẹ gangan ń lo àwọn social media yìí fún. Jọba mọ jọjọ máa kọrin fún wa o, bí bàbá àlọ́ kékeré. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́yẹ́ pé wọ́n mọ̀ rí tó mọ̀ sọ pé ìwé àṣẹ wọ́n sọ pé àwọn ń taṣọ online. ẹlòmíì á máa sọ pé sogúndogójì ẹlòmíì ìṣẹ̀gẹ̀ sọ mẹ́ta di mẹ́rin. mo mọ tètè ń pè bẹ́ẹ̀ ṣá. ìfipá gba owó náà máa ń pè bẹ́ẹ̀. ṣé ọ̀nà tí wọ́n náà ń gbà lo social media ti ẹni. ó ní bá fún ẹni tó àkì àkáǹtì ọ̀gá wa láyà ìjẹun. wọ́n máa ń ṣàánú ọ̀gá lágbára ọlọ́run ọba. ọ̀gá orúkọ rí ò ní bàjẹ́. àdéjọjọ́ ẹ ti ka ewu. ẹni tí ó bá tiẹ̀ jẹ́ ọlọ́run kí ó pàdé wọn. ọ̀gá ẹ̀fọ́ kàbá rẹ̀ ti bá rí láti bá dín lọ yẹ mọ́ pé wípé ojú bọ́lé kí lọ bí èsì ń gbòòrò. ìmọ̀ ìjà yín. ó dàdẹ́ bá ti ń pe nọ́mbà yín ẹ̀ ti máa mọ dẹ́ máa sọ fún ọ̀gá mi. bọ́ bá pè wọ́n náà wọ́n ní wípé jọ̀ọ́ bá mi pe nọ́mbà tó parí nọ́mbà tó rí lẹ́ẹ̀kan yẹn. kọ́kọ́ wò pé ta ló pè mí. wọ́n ti rí gbégéṣe nọ́mbà tó ṣéèfù tètè gbẹ́ níyẹn bá níyẹn wá ṣàìsí ẹ̀. ẹni ò ní ó gbé ṣé pé ìwọ ló mọ ṣàìsí tó yẹ lọ́dọ̀ tiẹ̀. ó jẹ́ máa sọ pé kí ni ìwọ gangan lo social media fún. sọ́nà tó tọ́ ló ń lò fún ni sọ́nà tó ń gbórílẹ̀-èdè wa lékè ló ń lò fún ni àbọ̀nà tó ń mórílẹ̀-èdè wa wálẹ̀. ẹ̀yin náà worú ọmọ tó ẹ gbóra ayé ọ̀rọ̀ alákàntì alákàntì ó sì há kí ó wá bẹ̀rẹ̀ sí ní máa polówó sogúndogójì ń bẹ̀. ọ̀rọ̀ rí ọlọ́nu o ọ̀dọ́ tí wọ́n náà wò mí lé lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ni wọn náà lo social media fún. mo láǹfààní láti bá àwọn ọ̀rẹ́ mi àtàwọn kan mo láǹfààní láti bá wọn sọ̀rọ̀. àwọn kan wà tí mo bá sọ̀rọ̀ tí mo gbọ́ fọ̀rọ̀ jomitoro láàrin wọn. mo bí wọn mo ní kí ló jẹ́ pé àwọn ọ̀dọ́ àmú òkè sí lórílẹ̀‐èdè wa. kí ló jẹ́ pé àwọn tó bá ti ń tiraka àti mókè náà tó ń rẹ̀ wọ́n wálẹ̀ nínú àwọn ọ̀dọ́. àtàwọn ìkànnì àwọn ọ̀rẹ́ mi tó wá jọ̀dọ̀ náà wá fún mi lésì. nígbà ẹgbẹ́ pé ìwà ọwọ́ àwọn ọ̀dọ́ gan kò mọ́. ìjọba mélòó ló lè bọ́ síta lónìí kó sọ pé iṣẹ́ ọwọ́ òun gangan ló fi ń jẹun. ìfikọ́ lọ ń ṣàánú gbogbo. ọlọ́wọ́ ló ṣe ń kọ́lọ̀ o. ẹ̀ẹ́dẹ́ mi ọmọdé dàgbọ́ máa padà tẹ̀lé mi. wọ́n ní pé bó ṣe wà líkì náà ló wà ń gbàǹjà. àwọn bàbá àwọn tó jólórí sáwọn náà ń ṣọ̀dọ́ ni. ó wò pé mo mọ̀ ń mọ̀rọ̀ lọ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. àwọn bàbá àwọn tá a fi sípò olórí láwùjọ sáwọn náà kì í ṣọ̀dọ́ ni. torí mo mọ̀ pé ọ̀tọ̀ ní tí wọ́n gẹ́gẹ́ ó ti máa rò. pé àwọn ọmọ tó wà ń ta tó ń ṣe yàwùyàwù. àwọn yẹn náà ń kọ́ sáwọn náà ń ṣọ̀dọ́ ni. ọ̀dọ́ náà làwọn náà. àwọn ọ̀gá wa náà tó wà ní ipò tó di ipò mú látòrí àwọn tó wà ní top rank títí táwọn tó wà ní tẹ́pọ́n dipò kan mú lórílẹ̀‐èdè yìí. jẹ́ ṣé ọ̀nà tó yẹ kó máa gbà ló social media náà fi ń lò ó. kíníkan tiẹ̀ tí wàá bà wá jẹ́ gan lórílẹ̀‐èdè ń sìn. tá a bá fẹ́ gbọ́ update tó ń lọ lórílẹ̀‐èdè tiwa. ìjọ bìlífù pé tó bá ń fẹnu sọ òun tàmọ́ nìsín. ìwọ tó bá fẹ́ òun àjọmọ́ lórí Twitter ni. ṣé àwọn mọ̀mọ́ tiwa ṣé àwọn ló ṣe mọ Twitter lò ní. ẹni tí ò bá ló lọ́nà ìṣèbá ti lórí Twitter wọ́n wà mọ́rọ̀ rẹ̀ lọ. má jẹ́ ń tọ̀ ẹ́ gbogbo nǹkan wa lórílẹ̀‐èdè ti di nǹkan social media.
àwọn incident kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́lọ́ yìí. Ìyá bọ̀dé ló ń jó yìí o. Ìyá bọ̀dé ló ń jó yìí o. Kí ni màá rí fún o? Màá kọrin tó dùdù ó dùn fún. Ìyá bọ̀dé ló ń jó yìí o. látàpá abẹ̀yẹn kí n máa kí gbogbo àwọn tó ń wò wá live and direct nínú ilé. ẹ máa bá wa share fídíò yẹn. ẹ ṣe gidi gan ni o. gbogbo bí tẹ́tí mú tẹ́ fẹ́ràn dátà náà wọ yín ọ̀ àbí bò ní àti ẹ̀sìn fẹ́ ṣàdúrà yẹn náà. agbára ọlọ́wọ́ bá wọ yóò ní kọ́sàlẹ̀ àpò. Ìyá bọ̀dé dá lọ́mọ. Èyí mẹ́nu dá lọ́mọ. Ìbàdí ọ̀rọ̀ dá lọ́mọ. Ìyá bọ̀dé dá lọ́mọ. Olójú àrẹ́dẹ̀ dá lọ́mọ. Èyí mú yóò. àlejò yẹn láfi ta àṣírí rí o mà ní burú bá mi rìn spirit. Orí títí tóbi jẹ́. látàpá abẹ̀yẹn kí ni ìwọ gangan lo social media fún. ó wò pé mò ń tẹnumọ́. ọ̀nà tẹ́lómi fi ń gbà fipá gba owó lọ́wọ́ ẹlòmíì á ò lágbára pọ̀. iṣẹ́ tẹ́lómi ti ń ṣe bọ̀. ẹnìkan gbé jáde ọmọ gbọ́ platform ẹ̀wẹ̀ tó bá ti darapọ̀ mọ́ platform wa á fún ẹni yé bá fún ẹni yé báyìí. àwọn ọ̀dọ́ náà ló wá ń díẹ̀. ẹjọ́ ń tọ̀dọ̀ ọlọ́wọ́n bá. Orí títí tóbi jẹ́. social media wa ẹja fi gbéra wa lárugẹ. ìwọ tó o bá ń kọ́ kò pọn dandan kó o lọ sọ́dọ̀ pìrìsẹ́ńtà kẹ́pẹ́ ká gbé ẹ sókè. social media Instagram Facebook WhatsApp tó wà yẹn. ìwọ náà lè ṣe kí ni o lè rìkọ́ọ̀dù live video. tó bá dẹ̀ lè ṣe o lè ṣe kẹ́kọ̀ọ́ rìkọ́ọ̀dù ẹlẹ́kọ̀ọ́ dẹ̀dí tiẹ̀ fún rẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn áàpù kan ló wà nísìnyí bí àwọn bíi InShot ó ti yẹ èsì pa fi ń polówó wọn mò ń já ẹṣin náà ní. torí ìgbà yìí gbádùn àwọn ọ̀dọ́ gangan ló jèmí gangan lógún. Making money, making love, making memories. ọ̀pọ̀lọpọ̀ àwọn áàpù tí a lè dárúkọ tó jẹ́ kókó pọ̀ dáadáa People where they kí are. wọ́n gangan lè tibẹ̀ kí wọ́n gangan lè ta ó lè tibẹ̀. àwọn fídíò tó bá ṣe wàá edit ẹ̀ wàá dẹ̀ fi sí online. I need nobody, just me, go they tell me. My life is a melody. Make money and make time for my family. One man fellowship. Bring more cups and pour more energy. Love and harmony. Peace and joy, more life to my enemies. I need nobody, just me, go they tell me. Life is a melody. 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 Blessings follow me. Follow me. Follow me. rọwọ́ rẹ o official tanṣo bàbá pànkè nìyẹn bá pànkè. When I'm with my guys, it's vibes on vibes. I'm shy sometimes, so I keep to myself and write some lines. Why oh why? àlejò mi nípò ń ṣì wà lọ́nà. Wanna see me? lọ́nbàjọ́ bá wa lórí ètò àjẹpẹ́ next week ẹ̀ máa fojú rí nìyẹn. Now let me shine. Exclusive from justniger.com. For the people where they always pray for me, love and harmony. Peace and joy. ìjọ jẹ́ mọ̀ pé ìwọ gangan lè promote ara rẹ. Ẹ̀rọ mi. láì ṣe pé bóyá ẹnìkan kan promote. ọ̀rọ̀ tá a ra ń sọ lẹ́nu ẹ̀rí pé ní ìyọra ń lọ lóní sẹ́lẹ̀ńsẹ́ ni. kò ṣe tó láriwo rárá. Ẹ̀rọ mi. ó sì yẹ kó yé Ìrọ̀rùn náà. ìjà bára wa sòótọ́ ọ̀rọ̀. bí mi kọ́ pé mo lówó. ká bá pè wá lábí fúnra rẹ̀ jẹ́ káwa náà pa fún wa dà. no be my power say I buy house o. Ẹ̀jẹ̀ ń sinmi. ẹbí mi kọ́ pé mo lọ́lá o. olúwa ló fún mi lọ́mọ o. Ẹ̀jẹ̀ ń sinmi. na Jehovah dey bless me o. make you no hate me. I no
aṣíwájú ẹlẹ́gàn. irú ọ̀rẹ́ wo gangan nìwọ náà wá ń bá rìn. Make you no face me. I no get ọ̀rẹ́ tó ń bá rìn gangan ṣé wọ́n ẹ̀pù ẹni. aṣíwájú ẹlẹ́gàn. ìjì ò mọ̀ pé social media yìí náà láti ráwọn ọ̀rẹ́. jẹ́ ipe tó bá post tó bá ṣe. Ẹ ò lè torí ẹni tó bá rí tó bá ṣe tó bá sọ pé àyè tó ṣe yóò dáa. ọlọ́ọ̀bá ń gbọ́ láìkí ẹ̀. baby ah. Higher than the world. Moga. No go get me o. Ẹ̀yin kọ́lẹ̀ lẹ́dàá mi. Ẹ jẹ́ ń ṣe baby ah. Make I live my life. Instead, make you dey pray. You dey carry my gifts around o. Ẹ jẹ́ ń sinmi. Instead, make you dey work yo. You dey carry my matter around o. Ẹ jẹ́ ń sinmi. Na Jehovah dey bless social media yìí náà ló ẹ̀pù Adékúnlé Gold. me o. òun ló jẹ́ kí gbogbo wa náà mọ̀ pé Adékúnlé Gold exist níbì kan. Olúwa àìkàìmọye àwọn ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ayé òde òní. mi o. ó jẹ́ yí pé látara social media yìí gangan làwọn ayé ti mọ̀ wọ́n dáadáa. wọ́n di gbajúgbajà káàkiri àgbáláyé. Ó na. Mo ga ju ayé lọ o. nípa social media yìí náà láti mọ ẹni tó ń jẹ́ wòlíì àrólé. Ẹ̀yin kọ́ lọ lọ. káàkiri gbogbo àwọn ọ̀dọ́ tó ń ṣe dáadáa nú ayé. kí wàá lèmi àti ẹ gangan lo social media wa fún. Lógo ṣé gẹ́ n tó tọ̀nà ni àbí tí ò tọ̀nà rárá. lẹ́dàá mi. èmi sọ tèmi mo dánu dúró o. Make I live my life. sábà yìí pọ̀ jù. wíwò tẹ̀ ń wò mí bí ìran náà social media náà ní. eré ìwà tẹ̀ ń rànjú kòkò mọ́ ẹ ò lè rí. Ó na. Mo ga ju ayé lọ o. Ẹ ò lè rí mi mú. Ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi. Ẹ jẹ́ ń ṣe tèmi yá. My blessing dey vex me o. Lójọ́ fún Ṣínéke. Ìwọ kọ́ ló dá mi o. Jẹ́ ń ṣe tèmi o. Make I live my life. Ẹ ò lè rí mi mú. Mo ti bẹ ẹlẹ́dàá mi o. Kó máa tọ́ mi o. Mo lọ́jú yín lọ o. Ẹ ò lè rí mi mú. Ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi. Ẹ jẹ́ ń ṣe tèmi yá. Make I live my life. ok látàpá bẹ̀ yẹn kí n máa kí gbogbo àwọn tó ń jọ ìwà náà ní live video Ismail Ọ̀dẹ thank you very much for watching. Anywhere I go mo láti padà sílé mi. Cause mama mi wọ́n wà nílé mi. I no want me person tell me say I'm too lazy. Olúwa bọ̀nà ọ̀flẹ̀lẹ̀ ni. As I dey hustle like Adébáyọ̀ Ògúnlẹ́sì. No go talk say me I too lazy. Anywhere I go mo láti padà sílé mi. Cause mama ọmọ lè fi sáyọ̀ rọ́dọ̀rọ̀. wọ́n wà nílé. thanks for watching. Àjíbọ́lá Ọlátúbọ̀sún. I go show you wonder why gbogbo yín pátápátá là ń kí o. you no go believe wetin wan happen. No disturb us when the gbedu wan catch you. Like you dey sleep but this one pass you. Hunger. Let the gbedu don start conjure. From your feet all over conjure. With somebody that conjure. Cause I'm feeling it in my soul. Something is changing. Right in your face. Something they scratch. Don't be like jazz. Bye, bye, bye. Anywhere I go, mo láti padà sílé mi. Cause mama mi wọ́n wà nílé mi. I no want me person dem. mo dẹ̀ tún fi àsìkò yìí kí gbogbo àwọn OCGS 2007 set. ẹ kú àwárí tẹ̀ ń ṣàwárí ara yín. Adébáyọ̀ Ògúnlẹ́sì. Adélù Abíọ́dún Emmanuel tó náà ṣe ìgbéyàwó lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí. Mo láti padà sílé mi. Cause mama mi wọ́n wà nílé mi.
lágbára Ọlọ́run ọba ẹ̀yin ìyàwó ní mẹ́ni o ṣé ẹ̀yin ní wà ní ìsìn ẹ̀yin ìyàwó ní mọ bẹ́ẹ̀dì o. If waiting won't happen, no disturbance when the bed do won't catch you. Like it is sleep, but this one pass you. Hunger, at the bed do not start conjure. From your feet to love conjure. tó fi yẹn kí gbogbo ẹgbẹ́ ampat Ọ̀yọ́ state chapter. Cause I'm feeling it in my soul. fún ṣiṣẹ́ takuntakun táwọn náà ń ṣe. lágbára Ọlọ́run ọba ẹgbẹ́ yín ò ní túká o. Try your best, ìṣọ̀kanlẹ̀ ò wà ìṣọ̀kanlẹ̀ mọ̀ lọ. scratch, don't be like that. kú ò wà ní tu gbogbo wa ká lágbára Ọlọ́run ọba aláwùrà bí. látàpá abẹ̀yẹn kí tún máa kí gbogbo àwọn tó wù wá náà lé lágbára Ọlọ́run ọba ojú tẹ́ fi ń wò wá ò mà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. èmi ò mà ní pẹ́ ká gàrà mi kúrò lórí ètò fún tèmi gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín láti ẹ̀kan wípé ẹ jẹ́ ká máa mọ tá a bá ń fi social media wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé social media yìí gangan ó tó promote ẹlòmíì bẹ́ẹ̀ ni ẹlòmíì believe pé tó o bá ti lọ lọ́dọ̀ ẹnìkan àbí nǹkan kan àbí kíní kan ní tó o bá ń ṣe jẹ́ ká yé rí i dátà kò pọ́ dandan kó má bóbìnrin ẹlòmíì wà owó àti ra dátà àti fi pe owó àti ra káàdì fi pe obìnrin ó rọ̀ ọlọ́run bàjẹ́ ẹlòmíì whatsapp ní òrànjúmọ́ ó dẹ̀ ní talent láti lò gẹ́gẹ́ mo sọ pé àwọn ọ̀dọ́ ọlọ́run fún wa ní talent láti lò kí ni wọ́n lo talent tiẹ̀ fún kí ni wọ́n gangan lo tiẹ̀ gangan fún social media yìí ó lè gbé ẹ lórí sókè gan tí ara àwọn tí mo fún ẹ lápẹẹrẹ wọn tí ara tiwọn náà ṣe àríkọ́gbọ́n fún ti wòlíì àrólé wòlíì àgbà kì í ṣe pé bóyá mò ń dárúkọ àbí mo fi ń popular bóyá mo fi ń polówó wọn ni rárá o mo fẹ́ kẹ́yìn náà fi ti ara wọn náà ṣe àríkọ́gbọ́n ni mo rẹ̀ pé lágbára Ọlọ́run ọba lúdò lọ́sàn-án ó sọ fẹ́mi àti yín o. látàpá àbẹ̀yẹ kí n máa kí àwọn tá a jọ wà nílé agbára látàárọ̀ Adédèsọ́lá Peter ọ̀pẹ́mẹ́kọ Adélẹ́yẹ Olúṣẹ́gun Ọláyẹmí Dẹ́bi olùṣe Grace Ayélàrán Rasheedat Abdullahi Amídire Bada. ọ̀gá wa pátápátá tó wà ní ìkànnì Adésọjí Táíwò Isaac bàbá orí yóò ní bú. Ti ẹ ti jẹ́ o. Má fi lọ rí dáàsì. Bẹ́tà mẹ́rin o. lágbára o. Put you for trouble o. Ṣọ́tí ẹ̀rọ bá tó wà lójú ẹ̀. Kò tó wáyọ̀ tèmi. My friend go comot the love wey dey your eye. Before you poke your nose for my spec. Àrítẹ́ni mọ̀ wí fapá àdìgbò tí ṣe mọ́lẹ̀. Ọyọ̀kan. Olúwabùnmi Awóṣìkà Adébáyọ̀ àjọwà lórí ètò náà ní. orúkọ tèmi ò tí ì yí padà mi a máa sọ pé mi lórí ẹlẹ́ṣẹ̀ tó ra ánú gbà. ọ̀rọ̀ mi ẹ̀ṣẹ̀ ni ṣe mi ẹ̀ṣẹ̀ ni jẹ mi ẹ̀ṣẹ̀ ni wọ́n sọ mi ẹ̀ṣẹ̀ ni rin sí mi ẹ̀ṣẹ̀ ni gbàgbépọ̀ mi ẹ̀ṣẹ̀ ni gbogbo ayé mi kìkì ẹ̀ṣẹ̀. ẹ má wo ti ìwà mi ẹ má wo ti ìṣe mi o. ọ̀rọ̀ ẹnu mi ní gangan ni kẹ́ ẹ máa tẹ̀lé. orúkọ tèmi ò tí ì yí padà Adédèsọ́lá Peter sí ní kí tójú bọlé wa mọ kángára rẹ mo fẹ́ ṣe time to ponder. ẹ bá ń gbọ́ fínrin fìtì lóní fínrin fínfín. Adédèsọ́lá ní jẹ́ bẹ́ẹ̀. agbóhùn àti ìwọlé tó yín ká jọ ń ṣe dictionary ìjáde ni kò tiẹ̀ yé wa. tó orúkọ tèmi ò tí ì yí padà ọmọ yín náà ni olólùfẹ́ yín Adébáyọ̀ Adéṣeyẹ. ojú bọlé wa ìpolówó ọjà àbí ẹ fẹ́ bí nínú nǹkan àbí nǹkan méjì àbí o fẹ́ ṣe interview wọ́n lè pè mí sórí nọ́mbà mi 00
08034155262 lẹ́ẹ̀kan sí 08034155262. tèmi ń tìyín tòótọ́ àjọ fèrè pàdé. Bye bye for now. Pet Radio, ìkànnì rédíò tó wà lórí ayélujára. Ẹ máa gbọ́ wá ìròyìn, ẹ̀fẹ̀, àṣà, kápolówó ọjà kájí ó bugbàjẹ́. Àwa náà kọ́ Ọlọ́run ọba ni. Má gbé kó ń bẹ̀. Fílẹ̀.